sẹ́rí bàbá yìí mo wo fídíò ẹ̀ kan níbi tó ti ń encourage àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá láti súnmọ́ àwọn Haúsá ẹgbẹ́ wọn tó jẹ́ mùsùlùmí. Ó ní ó yẹ kí àwọn fa àwọn Haúsá mọ́ra. Ó ní nítorí ọjọ́ ìjà pé torí tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn táwọn jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá kò sẹ́ni táwọn máa fojú jọ. Gbàyà ló fi ń pàtàn ìlú kan ṣé kíní kan dẹ́fíà ìgbà kan wò kan. Bọ́tí béèrè mi ni wípé ta ló fẹ́ bàjà ṣe mọ̀ pé ìbọ̀dẹ̀ tí Àfọ̀njá gbà tirẹ̀ lélẹ̀. So ẹ fẹ́ kí àwọn Haúsá máa wọlé kí wọ́n máa jókòó sílẹ̀ Yorùbá wọ́n máa tẹ̀dó sílẹ̀ Yorùbá nítorí ọjọ́ tẹ́ ẹ bá nílò wọn láti dojúkọ àwọn Yorùbá ẹgbẹ́ yín àbí sí nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ nìyẹn. Because òun sọ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ẹ dáràn torí kò sẹ́ni tẹ́ fojú jọ. So ẹ fẹ́ wá fẹ́ ká àwọn Haúsá ó sáré pé wọ́n ní àwọn Haúsá kan wọ Ìwó wọ́n ní wọ́n tilẹ̀ fún wọn ọba Ìwó ní kò sí wàhálà pé ilé nílé wọn. So torí ọjọ́ ìjà ta ni wọ́n fẹ́ bá jà mò ń béèrè ní o because nǹkan tó kó bá Àfọ̀njá nìyẹn. Àfọ̀njá torí pé òun fẹ́ bá àwọn Yorùbá ẹgbẹ́ òun jà nígbà yẹn ó pe Álímì mọ́ra Álímì ń rọ́pà tó wá gba Ìlọrin lọ́wọ́ ẹ̀ àbí. Ẹ wo Alimadu Sheriff former governor Borno ó torí pé òun lè win election ó pe àwọn Boko Haram from Niger from àtàwọn other neighboring countries wọ́n pe tó jẹ́ pé ajàfẹ̀míṣòfò ni wọ́n ó tún gbọ́n pa àwọn pé àwọn kan wà ní orílẹ̀-èdè kan tí wọ́n gbóná dáadáa àwọn ilé wọn lè bá ń gbé àpótí wọn lè máa bá ń já àpótí gbé nígbà ìbò ó pè wọ́n mọ́ra náà ó pè wọ́n mọ́ra tán kó bọ̀ fún wọn ó gbówó fún wọn nígbà tó yá ọ̀rẹ́ ò ká wọn mọ́ ọ̀pọ̀ ẹ̀ láwàdé ni later ọ̀rẹ́ ò ká wọn mọ́ torí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ win election ó pé ogun ìta wá já rẹ̀ nínú wá já rẹ̀ ó fòkúta wá já rẹ̀ nínú ilé ọwọ́ ò ká wọn mọ́ ọwọ́ ìjọba gan ò ká wọn mọ́ dé ni. So tí ẹ bá wá sọ wípé torí pé nǹkan kan lè ṣẹlẹ̀ ta ni ó fẹ́ kojú yín nílẹ̀ Yorùbá because àti Kristẹni tó jẹ́ Yorùbá àti ẹlẹ́sìn àbáláyé tó jẹ́ Yorùbá èmi ò rò pé ìkankan wa lè bára wa jà. Kàkà bẹ́ẹ̀ tí a bá rí àwọn tó fẹ́ kojú ìran Yorùbá lápapọ̀ ló yẹ ká wò pé kò sí nǹkan tó ń jẹ́ pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí mo jẹ́ ẹlẹ́sìn àbáláyé mọ́ gbogbo a gbọ́dọ̀ protect ìran wa ni protect ìran wa ni. Èmi ò rò pé èmi lè rẹ́ nítorí ẹ̀ pé ilẹ̀ Yorùbá o láti torí pé òun ṣe Kristẹni sìn táwọn náà fẹ́ bá Mùsùlùmí ilẹ̀ Yorùbá jà lórí ẹni yóò pé nìyẹn o. Èmi ò rò pé nítorí àárẹ̀ rẹ nítorí ẹ̀ pé ilẹ̀ Yorùbá táwọn torí òun jẹ́ Kristẹni àwọn náà fẹ́ bá Mùsùlùmí ilẹ̀ Yorùbá jà tàbí ọjọ́ ẹlẹ́sìn àbáláyé fẹ́ bá Kristẹni jà tàbí fẹ́ bá Mùsùlùmí jà nílẹ̀ Yorùbá àdínkù rẹ̀ ni ò pé o torí ọmọ àyà ni wá kò síbi tá a ti já owó dúdú táwọn kan funfun. So ẹ jọ ẹ̀yin bàbá yìí ọmọ ìyá yín ẹ̀sìn ni ẹ má gbà bọ̀dẹ̀ sílẹ̀ dọjọ́ ọ̀la ó má di pé àwọn jẹjẹrẹ tó kù máa padà sípè fún yín o. Àti mo ti ṣe examples méjì fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn ọmọ Haúsá kan jáde tí wọ́n ní àwọn ò ní gbà fáwọn Fúlàní mọ́ pé ìgbà tí Fúlàní fẹ́ wọ ọ̀dọ̀ àwọn wọ́n mú ẹ̀sìn wa ẹ̀sìn Mùsùlùmí ni wọ́n mú wá ń gbà yẹn through Usman Dan Fodio. Nígbà táwọn gba ẹ̀sìn tán wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn olórí àwọn Fúlàní tó wá já ààrẹ tó já àlejò wá ń jọba ní most of their cities ní north lẹ́nìí ní Fúlàní yẹn through ẹ̀sìn mi ìsọpẹ́ ẹ̀sìn kan ò dá o but nígbà yẹn náà wọ́n náà pé ọmọ ìyá wọn sẹ́wọ̀n pé tí àwọn òkè ọya àwọn olóṣèlú wọn bá fẹ́ lù wá ní jìbìtì wọ́n á ní Haúsá Fúlàní làwọn Haúsá wá sẹ́yìn sọ́yìn sí pé àwọn òbí Haúsá Fúlàní o Fúlàní yàtọ̀ Haúsá yàtọ̀ because gbogbo ẹ̀tọ́ tí wọ́n forúkọ àwọn gbà pé Haúsá Fúlàní tí wọ́n ń gbà àwọn fún àwọn táwọn ìjà Haúsá ń bẹ̀ Fúlàní nìkan ni wọ́n ń kó. bàbá yẹn kan sọ pé ẹ lè rí Fúlàní tó jẹ́ bẹ́gà àwọn táwọn ìjà Haúsá náà làwọn ń tọrọ àwọn làwọn dẹ̀ pọ̀ jù mọ tí wọ́n bá fẹ́ lu jìbìtì náà ní Haúsá Fúlàní. So kí ni mo fẹ́ sọ ni pé nígbà yẹn tí nǹkan ń dùn táwọn sọ pé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ọmọ ìyàwó nínú ẹ̀sìn ń gbàgbọ́ ju ti àwọn ń gbà yẹn àwa táwọn sọ fún wọn wọ́n ní àmọ̀ràn táwọn sọ. So ẹ jọ táwa fẹ́ ṣe ẹ̀sìn ẹ jẹ́ kí Yorùbá bá máa ṣe Mùsùlùmí ẹ̀ bá ṣe ń ṣe nínú ìfẹ́ táwọn ò tẹ̀jẹ́ níbọ̀dì sílẹ̀ yìí ká jà ká
ẹ jẹ́ ká máa ṣe bá ṣe ń ṣe yẹn nínú ìdùnnú nínú àlàáfíà. Ṣùgbọ́n tó bá díwájú pé ẹ wá sọ pé torí ìjọ kan tí kankan bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn tó máa gbèjà yín tẹ́ wá pé Haúsá wá sí ilẹ̀ Yorùbá táwùsá wá ń kọ́ yín ní ẹ̀sìn líle tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn yẹn táwọn máa sọ pé tẹ́ máa padà bá ọmọ ìyá yín nǹkan máa dàrú àní gbà. Torí sinimá torí ọ̀rọ̀ sàríà tẹ́ ẹ̀ ń fa ń sìn Olúwo náà ti jáde, ọba Ìwó ti jáde pé òun fọwọ́ sí sàríà yẹn. Ìwó nìkan kọ́ ní ìlú tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ̀yin nìkan lè máa dalẹ̀ Yorùbá rú torí ẹ̀sìn. Bọ̀bọ̀ mọ́fìtì yẹn náà ọmọ Ìwó náà ni òun náà ó ń da gbogbo ẹrú. Ẹni ẹ̀ ń fẹ́ sàríà torí pé ẹ fẹ́ káwọn Haúsá máa bọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn yẹn náà ló ti ń bá yín sọ̀rọ̀ pé sàríà. Àwádìí pé ẹnìkan bú ànábì ẹ̀sọ́ ló kópa, ẹnìkan bú Allah ẹ̀sọ́ ló kópa, ẹnìkan ṣe kíni kan. So àfẹ́ yẹn nílẹ̀ Yorùbá àlàáfíà kó kálukú máa ṣe ẹ̀sìn nínú àlàáfíà ẹ̀ láfẹ́. Àfẹ́ ẹ̀sìn rádaràda kan tó máa pa yín, tó máa tẹ̀jẹ̀ sílẹ̀ bí tòkí ọ̀yà yẹn. No, ẹ̀sìn àlàáfíà tá à ń ṣe nílẹ̀ Yorùbá yẹn ní kẹ̀kẹ́ kára máa ṣe. So ẹjọ́ ẹ má gbàgbọ́ dé àwọn Haúsá tó wọlé sáàrin wa, please. Ìyá Olúwo tó lọ fẹ́ wọn a mọ̀ pé òun náà ti ń sọ wípé àwọn àna ni wọ́n, so wọ́n fèrè láti máa bọ̀. Ṣùgbọ́n ó sì wàhálà àjọmọdé lórúkọ mi ilé ó dàbọ̀.